Ibi tó bá pé Tọ́pẹ́ sí ní Tọ́pẹ́ ń wá o, ní Tọ́pẹ́ ń wá. Orí wọn pè é síbẹ̀, ó ṣàyànjú ràn ní, ó súnmọ́ kànálà òní, ó súnmọ́ òǹkọ́ o, ó súnmọ́ gírámì ràn ní kò lè gbé, òtè òkín débẹ̀ ọmọ Mùṣín òkín lọ́bì, ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wájọ wà náà ni. Tọ́pẹ́ ibi tó bá pé eléré sí léléré wá, léléré wá. Orí ibi tó bá pé Tọ́pẹ́ sí ní Tọ́pẹ́ ń wá o, ní Tọ́pẹ́ ń wá. Ọmọọba wọn pè é síbẹ̀ ó ṣàyànjú wọn ni, ó súnmọ́ kànálà òdì, ó súnmọ́ òǹkọ́, ó súnmọ́ gírámì irọ́ ni kò lè gbé. Òtè òkín débẹ̀ ọmọ Mùṣín òkín lọ́bì, ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wájọ àná ni. Ẹ jẹ́ ká máa balẹ̀ ní bọ́ọ̀lù bá kú. MTN bàbá Tọ́lá ní káwọ́ òye ọmọ mi Àbẹ̀kẹ́ ọmọ Bọ́láńlé. Bàbá ẹ̀lẹ̀ lè ṣọjọ́ bí ó. Bàbá ẹ̀lẹ̀ ní ṣọjọ́ òbílẹ̀ ní a. Ó bá pọ̀ ọ̀gá olùgbà ìwáṣí òye aláṣẹ rí entertainment services and logistics. Tòró ti mọ̀ pé gbogbo tó bá dáwọ́ lé dídùn ló máa ń dùn. Entertainment gbogbo Lagos State. Ọmọ ní Fuji music industry Tọ́pẹ́ all over Nigeria Tọ́pẹ́ owó orí entertainment ló wà nísẹ́yìn. Ìgbàláṣọ ìgbàlẹ̀ nìyàn. Ó lè ti wà lọ́wọ́ àwọn ẹnìkan tẹ́lẹ̀ Tọ́pẹ́. Àmọ́ lọ́wọ́ ta yìí Fuji music industry ọwọ́ olùgbà ìwáṣí ló wà ọ̀gá tiwa. Ìyẹn tún já o àpèrí àparò sẹ́wọ̀ ìyẹn tún já o Tọ́pẹ́ náà tí ká bá tún dé àlàyé ìyẹn ò sínú owó tá a jọ sọ bàbá Tọ́pẹ́ senior ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ yá mẹ́rọ̀ Tọ́pẹ́ ńlá. Ọmọ nǹkan tí mo sọ yìí wọ́n lérò pé Tọ́pẹ́ náà ti kà ń jánu ni o. Wọ́n lérò pé bóyá nínú gbogbo ní Fuji tọ́ndẹ́nu Tọ́pẹ́ nílùú Nàìjà bóyá torí bó jẹ́ pé Tọ́pẹ́ náà ti kà ní Star Fuji Music Star Fuji artist tó kọ́kọ́ ṣiṣẹ́ nínú orí entertainment record company bóyá torí ẹ ló ṣe sọ báyìí bàbá Bátúndé ọmọ kò jọ o kò jọ rárá o ìyá mẹ́ràn Tọ́pẹ́ àwọn tó ń jẹ dádì mi àwọn ìlà kọ́lé ti kébé wọ́n lè testify sí ìyá mẹ́ràn wípé o Fuji music industry wípé ọwọ́ orí entertainment ló wà níṣẹ́ àwọn ọ̀gá Alhaji Àyìndé wá sí Mayegun generally olórí ọmọ ọba Ìjẹ̀bú àwọn kan sọ báyẹn lànà Tọ́pẹ́ àwọn kan sọ báyẹn lànà wọn ò tí wà lélẹ́rẹ́ tó fi ṣe Fuji ṣeun re tí ò ní gbájú rí entertainment kọjá Tọ́pẹ́ ẹ jẹ́ àjọ máa mú síra wọn bàbá Tọ́pẹ́ senior látòrí kéwà látòrí Àyìnlá quality yóò kébé tó jẹ́ bàbá gbogbo ní Fuji pátápátá látòrí kéwà ultimate Mayegun olórí ọmọọba ọmọ ojúṣe àgbọ́lá aláṣẹ àtolùdarí Fuji music ẹ jọ̀ọ́ ẹ má tọrọ yín o Tọ́pẹ́ náà ti kà torí Ọlọ́run
olúwayé sọ bẹ́ẹ̀ lánàá ọ̀gá mi Àlàbí Pasuma àwọn sọ tiwọn ìpè rí àlàwà wọ́n ní kílẹ̀ ẹ̀yin kan dáhùn lóhùn lọ́jọ́ ẹ pé rí àlẹ́yìn náà Tọ́pẹ́ olórin bàbá Bátúndé ọ̀gá mi Òṣùpá tún sọ bẹ́ẹ̀ wípé rí àyíká tí mẹ́ẹ̀ la máa lọ ìpè rí àlà ń jẹ́ ẹrù Tọ́pẹ́ náà sí ká bàbá Bátúndé orí ẹ̀gbọ́n mi aláwọ̀ṣẹ́ fi kan sọ̀rọ̀ o bàbá Ráfíà ti gbóhùn sókè wípé rí àní everywhere ẹrù Tọ́pẹ́ náà sí ká bàbá olówó Tọ́pẹ́ alájà alámà alága ìyá Adékúnlé ìdọ̀túkọ̀ fún yìí ọkùnrin ogun àfàmì kíbla ọmọ òun kò sọ bẹ́ẹ̀ wípé rí àní ọkọ̀ tàyè tí màmá tó ń jẹ́ Túndé alájí Suleiman ọ̀ràn mi àdìo ètò òsì ọba onílé jẹ́ ẹ̀gbọ́n tiwa ní Mùṣín àtàwẹ́wẹ́ ó kéré lójú ó tóbi síkùn bàbá kékeré èyí tí ó ṣe é jí gbé òun kò sọ̀rọ̀ ìyá mẹ́lọ̀ wípé rí àní Tọ́pẹ́ náà sí ká bàbá Bátúndé táìkọ rẹ sí ìkan sọ ọ̀kan lọ́mọ nìbàdàn ọ̀rẹ́ mi àlùkò rẹ mi sí ìkan sọ torí pójoojúmọ́ la fi ń sọ̀rọ̀ o láti Canada Tọ́pẹ́ o ó ní rí àní Tọ́pẹ́ náà sí ká bàbá Bátúndé mọ̀ nǹkan ní alájí múrí mi tọ́ndà gan sọ̀rọ̀ Gmat òun kan sọ̀rọ̀ yá mẹ́ràn Tọ́pẹ́ onírí àní alájí Àyìndé tẹ́ kó máa gan sọ̀rọ̀ tiwọn alájí Sami rìndà gan ròyìn alájí Musa Báíkà gan sọ̀rọ̀ Ṣàǹkórà sí gan sọ àìkíkọ́ tí náà yọ ọmọ mi akaṣọ lórí irọ́ ṣẹ́rí bó ṣe ń pariwo wípé léwu ìyàwó òun ọmọọṣẹ́ òun gangan fúnra òun kí lòun jẹ́ olówó orí àní bàbá Bátúndé ṣe kétì yápò ní bàbá Tọ́pẹ́ sí yàn orí ogun àgbáyé bàbá Ìṣúra stubborn nigga òun kan sọ̀rọ̀ yá mẹ́lọ̀ wípé olùgbàlà ní rí ẹ̀ńtà àti mẹ́ẹ̀ẹ́sẹ̀ ò Tọ́pẹ́ kílẹ̀ tún fẹ́ gbọ́ èmi kankan fúnra mi bóyá mo ṣiṣẹ́ bóyá mi ò ṣiṣẹ́ èmi ò tiẹ̀ mọ̀ bóyá ṣe oṣù ni mo ń ṣe nísẹ́yìn ò Tọ́pẹ́ àbí ṣe ọ̀sẹ̀ Tọ́pẹ́ every time ló wọlé bí mo ṣe dúró ń bí mi ò débí lásán náà tí ká Tọ́pẹ́ owó ló gbé mi débí ní òṣèré ọ̀fẹ́ o wàláì bá a ṣe súnmọ́ rí entertainment tó Tọ́pẹ́ tó jẹ́ pé àjọ máa ń jẹun àjọ máa ń mú gògóró àjọ máa ń mú nta àjọ máa ń ṣe àjọ máa ń mọ̀ tó bá kàn rọ́ṣẹ́ ó máa tẹ̀wó ẹ fẹ́ ṣeré fún lágbájá á tẹ̀wó lágbájá gan-an tó pe léré fún ó lè má mọ̀ náà tí káàpọ̀n ti tẹ̀wó fẹ́ léré tó fẹ́ ṣeré fún bàbá Bátúndé ikọ̀ tó máa rò ní wípé ríà lónìí gbogbo wọn ó máa pè wọ́n lọ́wọ́ kan náà tí ká wọn máa dáhùn àmọ́ aláyé ò ní ṣe bẹ́ẹ̀ láéláé ó máa pè every protocol must be observed ó máa fẹ́ everybody lónìí pàfọ́ ṣògbówó bàbá olè àkàṣọ ọ̀fẹ́ ló wá bí. èmi kan Tọ́pẹ́ náà ti kà fẹ́ kọ́ mọ́ débi Tọ́pẹ́ kì í mọ̀ ṣeré ẹ ò rí entertainment ṣe bẹ́ẹ̀ gbogbo yín ẹ jọ̀wọ́ o ẹ wá máa bá mi ṣàdúrà fún pé Ọlọ́run jẹ́ kẹ́mi olùgbà ìwáàsí òkògùn kárí ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo bí tó ti ń rówó ilé iṣẹ́ ẹ ò ní jóná ọmọ aya wọn ò ní ṣọ́kú mọ́ ẹ lójú
torí pẹ̀lú eléyìí kò ṣẹlẹ̀ rí Tọ́pẹ́ Nautical nínú Fuji music industry bàbá Bátúndé ọlọ́run ọba tó ní ìkáwọ́ ayé àtọ̀run tó lọ́jọ́ tó lásìkò tó ní ìṣẹ́jú tó ní wákàtí ò Tọ́pẹ́ wọ́n ṣe wá ń pariwo orí àkiri bàbá Bátúndé ọlọ́run má jẹ́ ó ṣọ́kún lójijì Tọ́pẹ́ bàbá Bátúndé ọlọ́run má jẹ́ kọ́mọ ẹ̀ ó ṣọ́kú kí àwọn ẹ̀ ó ṣọ́kú ọ̀gá wa iléeṣẹ́ ẹ̀ ò ní jóná Tọ́pẹ́ tinútinú ni mo fi ṣàdúrà yá torí pé inú mi dùn gan ni bàbá Bátúndé aláṣírí ni mi Tọ́pẹ́ Nautical mi ò ní sọ̀rọ̀ jù torí kọ́ga kò fẹ́ ká máa sọ̀rọ̀ jù yá mẹ́lọ bàbá Bátúndé ṣáà rẹ̀ ń jẹ́ ara rẹ̀ kó o mọ bó ṣe máa ṣe ra ẹ ìkọ́ tó bá fẹ́ kó máa sì kó tó máa sọ kó dẹ̀ tẹpá mọ́ kó dẹ̀ fàdúrà gbé ní bàbá Bátúndé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ abẹ́ẹ̀rí ni ẹ bá pọ̀ Tọ́pẹ́ Nautical níwájú ríà ó mọ bó ṣe máa organize yá mẹ́lọ̀ fún oníkálukú ẹjọ́ ẹ máa bá mi ṣàdúrà fún pé àlòwọ́ ọwọ́ ẹ ò ní tán ànílé iṣẹ́ ẹ ò ní jóná èèyàn tó múnú ẹ̀ dádùn lójoojúmọ́ olùgbàyọ̀ Wàsíù kọ́lá olé inú ẹ̀ ò ní bàjẹ́ ojoojúmọ́ nínú ọlọ́run máa ń dùn bàbá Bátúndé ọ̀gá Chinedu kọ̀ǹpútà ó tù ọ̀gá Tàlájì Káírò ó ti rí àti pín àwọn tó bá kún lẹ́yìn ẹ máa lé wọn lọ́wọ́ Tọ́pẹ́ ọ̀gá mi Olùgbàlà àmì ó ọlọ́run máa gba ìlara rẹ̀ o àmì ó àmì àṣẹ Olùgbàyọ̀ Wàsíù mi bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. mo tún wá lóhùn ọmọ ìgboro mo ní pé ìgbé kọ́lọ́run má ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì ó àmì àṣẹ Olùgbàyọ̀ Wàsíù mi bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. ó yẹ tún dá padà sórí level kan. ká tó máa béèrè àníyàn lọ. ṣé mo péré ọlọ́jọ́ òbí ni bàbá owó. ẹja kéékèèkì ẹkú ti mọ̀ pé mi ni tí n bá ti ṣeré tán gbogbo patí ti parí ní ìyẹn bàbá owó Tọ́pẹ́. ẹlẹ́sùn mọ́ bí ọmọ ọlọ́jọ́ bí. ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé o nínú owó pẹ̀lú dẹ̀ra pẹ̀lú àlàáfíà ara ẹ bá ń pè bàbá ẹ lẹ́ o ẹja kéékèèké ká tó máa béèrè àníyàn lọ́ba owó Tọ́pẹ́. ẹlẹ́sùn mọ́ bí ọ̀gá wa ti dìde. ẹjẹ́ àgéèké o. ẹ̀yin ọmọdé yìí ẹjẹ́ àmúlẹ́sọ̀ lẹ́sọ̀ bàbọ̀gbọ́n Tọ́pẹ́ Tower authority CSO gbogbo rí entertainment ó ṣe ẹ̀ṣọ́ àgbà nínú wa Babatọ́lá ní kàwé òye ẹ̀ṣẹ̀un
babaláwo mò ń gbádùn èèyàn bàbá Túndé. afẹ́ kéékèèké o ẹ má jẹ́ kó lé lálejò bàbá ilẹ̀ ló ń ṣọ́jọ́ bí o yẹ́lò sáìdì ìṣòǹbẹ lára wa ṣá yẹ́lò súnmọ́ mi tọ́gbẹ́ lórin bàbá o. ọjọ́ mi ọjọ́ mi o ọjọ́ mi. bàbẹ́lẹ̀ ọjọ́ mi ọjọ́ mi ọjọ́ mi. bàbẹ́lẹ̀ délé o kárí o torí pọ́jọ́ tó bí ẹ̀ sáyé kò sí mọ́ omi wá kò mẹ́jẹ wa àná olójooru olúwo ńlá tó ń jẹ́ kábíyèsí o nítorí òkè àná kábíyèsí o olójooru kábíyèsí ọba ni. bàbá tó gbàdúrà ti kà ló lójooru àṣàna wa ló jẹ́ tó yẹ kó má dọ̀bálẹ̀ fún mi délé ẹ̀lẹ́ o àti fẹ́ gé òyì àmẹ́lẹ̀ Tọ́pẹ́ ọ̀gá wa ẹja forúkọ àlàáké ẹ̀yọ́ ọmọdé yìí sẹlẹ́nsẹ́ ṣáà ti fẹ́ gé àlà la máa fi gé L happy birthday to you. Happy birthday to you. Dele, happy birthday to you. Dele, happy birthday to you. onígúnugún ikú léwe dandan àdàbà wa darúgbó dandan. délé bàbá ẹlẹ àdìgbẹ́gúnugún ikú léwe dandan àdàbà wa darúgbó dandan. Ria Entertainment. ọkọ̀ ayé tí bá máa yé Túndé aláṣẹ Ria Entertainment ló náwó olùpàyé wá sí ọ̀gá tiwa. bàbá onírì ìyá náà yóò ṣeun ọ̀gá tó tù àṣìní ìdúkọ̀ múta mi o ọ̀gá tàlájì Cairo tó ń jẹ́ ay ọ̀gá CSO gbogbo Ria Entertainment authority ìtawó ọ̀gá Togo àgbáyé nùrùdì ni mi ọ̀gá káṣọ lórí irọ́ ọ̀gá gbogbo wa ọ̀gá Tọ́pẹ́ náà ti ká bá owó Tọ́pẹ́ ẹrù Tọ́pẹ́ náà ti ká bá Túndé. àní wọ́n ti gé tì mí lọ wọ́n ti gé tì mí lọ. àlàyé lórí wọ́n ti gé tì mí lọ. ọmọ mi ń gbọ́ nǹkan kan mọ́. mi ń gbọ́ nǹkan kan sẹ́ ọ̀rọ̀ owó ló bá mi o. ọ̀rọ̀ tí ó bá yà wò wọ́n ní pẹ́kọ́ bá ọ̀pá ẹ̀dí àlàyé ẹ̀jọ̀ ẹ̀ẹ́dẹ̀ máa gbé dandan mi o
torí wọn ti gé tí mi lọ. ọ̀nà òkèlè wáyé ẹ̀ bá jẹ́ ọ̀nà àlà ló ń gbà. ọ̀nà òkèlè wà. ṣé wọn aṣíwájú kò kalẹ̀ yóò ṣe ó ṣe onílé láìsí yóò ṣe wo ọmọ lárí ọ̀pá orí àbúrò níná lówó ọmọ yẹn nílùú Gambia yóò ṣe o ẹjọ́ tó yá mẹ́lọ̀ yóò ṣe wọn ṣé wọn aṣíwájú kò kalẹ̀ yí ọmọdé tọ́jú confidence Cameroon dáadé èèyàn tako mi bẹ́sì yóò ṣe wọn abúlé Èkó òdi o àwọn ọmọ Lagos state governor àwọn ọmọ bá sọ ẹlòtọ́gbọ́n náà ti kà bátúndé ó ta lẹ́nu máa bọ̀gán òtọ́gán aṣíwájú kú kalẹ̀ ṣeun ṣeun ìlàrí ọ̀pọ̀ àkú kalẹ̀ onílé ó ṣe branch àmànù yóò nílé ó ṣe onílé láìsí yóò ṣe mo dúpẹ́ èèyàn tó yá mẹ́lọ̀ máa bọ̀gán òtọ́gán èèyàn tọ́gán náà ti kà máa bọ̀gán òtọ́gán onílé báyọ̀ olùdènà fẹ́dà tó ń gbìyànjú àti là ìdènà sún wọn má dánwò kó dá. àwọn ọ̀gá ní ìmọ̀ ṣọ̀tẹ̀ kò dẹ̀ fẹ́ ní ìmọ̀ bínú. àbólówó ṣòwò létí ṣòwò máa ń gbọ́ ló bá lù èèyàn náà ti kà. onílé báyọ̀ olùdènà fẹ́dà tó ń gbìyànjú àti là ìdènà sún má dánwò kó dá. torí pé mo mọ̀ wọ́n ara mi. rí àìtọ́ tó máa ń ṣá mo bá lọ. ẹrù tọkọ náà tí ká bá bọ́gán tọkọ. ó kárí elógo mi student tó ṣe ẹ kò palẹ̀ mọ́ on the 24th of November èyí tó bọ́ lọ́nà Fàtúndé ọlọ́run abá àmọ́jọ́rú olórí ọ̀dọ́ la máa tí ọ̀ yá o èèyàn yá mẹ́lọ lọ́dọ̀ Osama Saidi mi Adidas property ya èèyàn yá mẹ́lọ Osama èèyàn tọ́kọ́ náà ti ga bàbá tó ti já bless ọmọ jábélé èèyàn tọ́pọ̀ olórin bàbá jẹ́ ọmọ iṣẹ́ ẹranko níṣẹ́ ènìyàn ṣe ènìyàn ṣe ẹranko àwa ènìyàn ayé yìí. iṣẹ́ ẹranko níṣẹ́ ènìyàn ṣe ènìyàn ṣe ẹranko àwa ènìyàn ayé yìí. tọ́pẹ́ mo ní pé pàǹlà ṣègi ṣáíṣáí ó ṣègi ṣáíṣáí ìyájọ́ ìṣù ẹ ló ń jò tìlù bá dùjù tó bá ró pọ̀lápọ̀lá ó ṣe tán tó fẹ́ yà ní ẹ̀yẹ má dá lẹ́kùn o ìkìlọ̀ sálẹ̀ yìí fún gbogbo jọmọ́ mi. pàǹlà ṣègi ṣáíṣáí ó ṣègi ìyájọ́ ìṣù ẹ ló ń jò tìlù bá dùjù tó bá ró pọ̀lápọ̀lá ó ṣe tán tó fẹ́ yà ní ẹ̀yẹ má dà lẹ́kùn o ìkìlọ̀ sálẹ̀ yìí fún gbogbo jọmọ́ mi o. ojú Osama Saidi yóò ṣe Adidas property ẹ tọ́jú pẹ̀síkà tango èyí yá mẹ́lọ̀ mi bẹ̀rẹ̀ sí èèyàn jábẹ̀lẹ̀ mi jábẹ̀lẹ̀ ṣe ṣeun èèyàn tọ́kọ́ náà ti ká máa gbọ̀ngàn bàbá ẹlẹ́ tó ń jẹ Saidi yóò ṣe mọ́ ọmọ lọ́jọ́ bí o èmi á ṣe púpọ̀ ọdún láyé ẹlẹ́ tó ń jẹ Saidi lọ́dọ̀ mi o èèyàn tó yá mẹ́lọ ẹlẹ́ ṣe ẹlẹ́ Saidi yóò ṣe mọ́ ẹlẹ́délé bàbá ẹlẹ́délé mọ́tò ní ìṣe ẹlẹ́rìí ẹlẹ́mọ́jọ́ ní ìṣe délé èèyàn tọ́gọ́ náà ti ká bá bọ́gọ́dọ́gọ́ ẹlẹ́délé mi náà rè o bàbá ẹlẹ́délé mi náà rè. délé torí pé mo ní báyìí kan
ẹlẹ́sáìdì ló jẹ́ àjọṣe kékeré ní bàbá ọgbọ́n tọ́kọ́ ẹlẹ́dẹ́lẹ́ mọ́tò ní ìjọ ṣe mọ́ ó ṣe fún mi lọ́lá. mọ́mí sign up ayatollah délé èyí yá mẹ́lọ̀ fún mi ìyá àtọ́fọ́ èyàn tọpọ̀ lórí bàbá ọgbọ́n tọ́kọ́ ó yá náà fún mi lọ́lá súnmọ́ mi fàmọ́ mi olólùfẹ́ mi wáyé. fún mi lọ́lá súnmọ́ mi àwọn mi olólùfẹ́ mi máa ń di ọ́. ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ yẹlé. ẹlẹ́ ló ní wípé ìfẹ́ tí mo ní sí ẹ lóbi ṣọ́bàgò ẹ̀yọ́lé kò ní kó nílé jẹ kó bó nílé mu kó wá di lọ́la kó tà sí abẹ́rẹ́. ó ní fún mi baby you find oh you find ó ga gan. ìyá àṣàbí mi náà wá wá ìyá àṣàbí mi náà tún náà ìyá àṣàbí mi náà wá wá ìyá àṣàbí mi náà wá wá o. ó ṣe délé bàbá ẹ̀ lẹ́ o ọkọ̀ fún mi lọ́la ìyá àṣàbí mi náà tún náà o. ìyá àṣàbí mi náà tún náwó ọmọ you fine o ọmọ you fine o Kọ́lá Súdé you fine o Indomie Mọ̀súrátù ọmọ you fine o Mọ̀súrátù Súdé you fine o ọmọ you fine o. èmi ni mo kò ṣàlùkù mọ́nù kí ló dé náà. èèyàn ti dẹ́kun spain bàbá kí wá ọmọ akin spagagos pẹ̀lú jẹyọ ọ̀kadà sínú ọmọ ẹwà oúnjẹ olúwa ẹ̀tọ́jú kẹ̀ndù pẹ̀lú bí ọlọ́mì gọ̀jẹ̀s àti dẹ́kun ṣò ìyẹ̀dẹ́kun king of boys gbogbo wọn wọ̀ lábọ́ méjì délé bàbá ẹ̀lẹ́ àbábọ̀ tọ́kọ̀ náà ti bà ọkọ̀ fún mi lọ́lá àjànàkú oríta fẹ́fẹ́ kan lè sọ. ó ṣe yálò ṣáìdì yóò ṣe wo ó ṣe yálò ọmọ pẹ́ èyí yá mẹ́lọ̀ ìtọ́pẹ́ yọ́ngẹ́ ṣe àmánú yóò ṣeun abúlé ìgbà kan náà tó ṣeun délé bàbá ẹ̀ lẹ́ o. ọmọ lọ́jọ́ bí ẹni èmi á ṣe é púpọ̀ yọ ọdún láì. ó ṣe mọ̀síra ìdómi yóò ṣe wọ́n. ó ṣe bọ́lá sílẹ̀ yóò ṣe. ayámúlùdùn lámìlẹ́kàn èèyàn bàbá olóró òun kà fún ẹ tó. tọ́gbọ́n náà ti ká bàbá kan tọ́gbọ́n. oyè amẹ́lọ́ọ̀rẹ́ o. Kábàtọ̀lá ní ìkáwọ́ tètè dóso. Ìṣọ̀lá Adidas property dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ewé Adis àgọ́ bí gbọ̀jẹ̀ wẹ̀ máa lọ wá. Wẹ̀ máa lọ wá. Olórí ọ̀dọ̀ la bá ti ọ̀rẹ́ tó gbẹ́ràn wá. Èèyàn lè kó mi sódà ètò ṣòwò o. Olórí ọ̀dọ̀ la bá ti ọ̀rẹ́ yóò ṣeun. Ẹ kú palẹ̀ mọ́ ọdún 24 tó ń bọ̀ lọ́nà lóṣù tó ń bọ̀. Ọlọ́run á bá àmọ́jọ́rò olórí ọ̀dọ́ mọ́tò ní ìṣoṣo. Olórí ọ̀dọ́ la máa ti ọmọ rí. Èèyàn ló kó bí ìṣúná ọmọ rí àwa. Èèyàn gbọ́ngàn náà ti bàbá gbọ́ngàn. Ó ṣe ló ṣàìdì ìyá wa o. Tọ́jú délé bàbá ẹ̀lẹ́ o. Olórí ọ̀dọ́ ṣàìdì ọmọ rí ṣeun. Olórí ọ̀dọ́ la bá ti yọ̀ àwa ni o. Olórí ọ̀dọ́ la bá ti yọ̀ àwa. Olórí ọ̀dọ́ la bá ti yọ̀ àwa ni o. Olórí ọ̀dọ́ la bá ti yọ̀ àwa.
èèyàn tó gán ọlọ́tọ̀ olórí ọ̀dọ́ èèyàn yá mẹ́lọ̀ ìtọ́pẹ́tọ́ ti lògò mi súnlẹ̀ dáadáa ẹ kú pálẹ̀mọ́ ọdún 24 ìyẹn lóṣù tó bá yóò ṣe èwo ìyẹn máa bá wà láyọ̀ bá àmọ́gọ́ ìtọ́kọ́ ó ṣe ìyá fi ṣe ṣe wò ó Sofia máa tó ní iṣẹ́ àwọn o èèyàn tọ́kọ́ náà ti kà bá àmọ́gọ́ ìtọ́kọ́ onítọ́kọ́ náà ti kà bá àmọ́gọ́ ìtọ́kọ́ Yellow Saheed wọ́n ní iná ti kà burú adíṣíkọ̀dì. olórí ọ̀dọ̀ wọ́n ní dọ́gbẹ́ burú kan wọ́n ní mo kárí ṣódà sókè níṣẹ́ náà ni mo máa ń ga apá èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ wọ́n ti sọ pé mo máa ń ga òun èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ olórí ọ̀dọ̀ tó jẹ káàdì ìwọlẹ́jọ́ títí tó yí àmẹ́lẹ̀ ó ní pé ṣìṣì lóde lọ́gbọ̀n yìí kò ní ìdájọ́ ológo bá wá dé ṣíṣí àríwá. Èṣìṣì ló jẹ ológbò ológo bá wá dé ṣíṣí àríwá tán. Ó ṣe ìyá àfíìsì Sofia o ìyá àfíìsì Sofia. Sofia ìyá mi sí Sofia o ìyá mi sí Sofia Sofia o. ayaya ló Saidi ojú Sofia tó ìyá mi sí Sofia o ìyá mi sí Sofia Sofia o. Olórí ọ̀dọ̀ làbá tí ọ̀rọ̀ náà mi o èyí ló kó mi sínú ẹ̀yìn tó ṣe wò ó bẹ́ẹ̀ ni Yellow Saidi tún ná ọkọ̀ alájà Sofia tún iye ṣe wò ó ó kárí Yellow Saidi ìdòdó ṣe ó ṣe bàbá ní àfihàn Yellow tọ́jú délé bàbá ẹ̀ lọ èèyàn bàbá olóró délédélé èèyàn tọ́kọ̀ olórí máa mọ́gán tọ́kọ̀ náà tí bàbá mọ́gán tọ́kọ̀ àlòtá lẹ́nu àwọn olówó tọ́gbọ́n ó gbọ́ aláàjì tọ́gbọ́n náà ti kà bàbá jọlá. bàbá tọ́lá ní káwọ́ báwa sí àjàó ọmọ tẹ́ni lọ́lọ́bọ̀ ọmọ ní olówó ṣẹ́ni báwa sí abúlé ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀pọ̀. lẹ́pà omi ó kárí èèyàn bàbá bá túnde. débi ládé ọmọ ní olówó. àyọ̀kádé ẹlẹ́jà rọ̀. Àyọ̀ká mi bèbí èèyàn bàbá olówó. ẹni rẹ̀ lè kó ṣe nìyàn lágbọ́dẹ̀. Aya pẹ̀sì kàtàǹgùá ó ṣe àyọ̀ká mi bèbí o èmi ló fẹ́ gbọ́. Aya pẹ̀sì èèyàn tọ́gbọ́n jẹ́nà ti kà àyọ̀ká máa ló ná o. Aya pẹ̀sì kàtàǹgùá ó ti wá náà tún dá padà o. lábẹ́lẹ̀ jàmbẹ̀ sẹ́ṣẹ̀ pẹ̀lẹ́ ọmọ mẹ́ta. Àyọ̀ká dèbí o ẹlẹ́jà rẹ̀ aya pẹ̀sì kàtàǹgùá èèyàn tọ́gbọ́n náà ti kà Ìṣọ̀lá Saidi èèyàn bàbá bá tún dé. Kí ló ṣẹlẹ̀ tọ́pẹ́ kí ló lè tó yẹn èmi náà fẹ́ gbọ́. Ó ní pé tọ́pẹ́ ló lórí tó bá bàbá bá tún dé. Àyọ̀ká dé ẹlẹ́jà rẹ̀ aya pẹ̀sì kàtàǹgùá òòpọ̀ èèyàn tọ́pẹ́ náà ti kà ó èmi náà wá. Èèyàn bàbá ẹdúnjọ bí mo kárí àyọ̀ká èèyàn tó yá mẹ́lẹ̀ bàbá gbọ́dọ́gbọ́. Ó kárí ìgbìdùn gẹ̀tù mọ́mí big sam èèyàn yá mẹ́lẹ̀ bàbá gbọ́dọ́gbọ́. Tọ́gbọ́n náà ti gbà bàbá olówó tọ́gbọ́n. Ayé nìkan gbà fún wa lọ́dún táwa yìí. Àmín. Wọ́n ní kàwé fún wa lọ́dún táwa yìí. Àmín. Wọ́n ní tilé wa dùkú wọlé. Àmín. Àyọ̀ká ò wọ́n ní dòdò dùkú wọlé wa. Àmín. Bàbá ẹlẹ̀ tọ́pẹ́ ọdún yá dùn. Alóyìn o. Àmín. Ẹlẹ́dẹ́lẹ́ ọdún yá dùn fún gbogbo wa. Àmín.
ó máa ma ṣe dáre là Damirez. ṣé kò pé Damirez mọ́tò ní ìṣeṣe ọmọ wọn. ẹ̀rọ ọdún Ẹyọ yá mẹ́lọ bàbá gan tọ́kọ́. ẹ̀yà bò wọ́n. Damirez òun ló ní pé skọ́skọ́skọ́ náà nì. Ẹni wèrè kan kankan. kò lè bọ̀jẹ́ kò lè bọ̀jẹ́ kò lè bọ̀jẹ́ débi ládé kò lè bọ̀jẹ́ ọlọ́run ọba kò lè bọ̀jẹ́. Oṣù Damirez ọ̀gbọ̀lógo. ẹ̀kọ́ sábà Oṣù Damirez gbogbo ẹnu million village. Ẹyọ yá mẹ́lọ yóò Oṣù Damirez. sábà sáyé ni kò lè bọ̀jẹ́. Oṣù àkó ìsúnmọ́ ìyàwó wa. Damirez máa jó lọ tètè oṣù. Èèyàn tọ́kọ́ náà ti bàbá àwọ̀kọ́ tọ́kọ́. Oṣù Damirez sáà. Èèyàn tó yá mẹ́lọ Damirez o. Tọ́kọ́ náà ti bàbá àwọ̀kọ́ tọ́kọ́. ọ̀gá náà sì kò lè gbé. Aláyọ̀ base gbogbo fọ́tò ìdìmú. Alfa ìgbà wo ló máa ṣẹlẹ̀ ó yá mẹ́lọ tọ́kọ́. ẹ̀rí ló jẹ́. On the 30 oṣù tó ń bọ̀ náà tí kò àlàmà fi sí. Èèyàn tọ́pẹ́ Damirez ṣoṣo gbogbo àlù million village. Ẹjọ́ tó yá mẹ́lọ Damirez ṣe. Damilọ́lá Damirez ṣoṣo. Àgbà yahoo èèyàn Damirez èèyàn yá mẹ́lọ tọ́pẹ́ èèyàn bàbá olóró mo gbà fún ẹ. ṣé kò pé ẹ̀rọ Damilọ́lá wọ́n dẹ́ má pa bàbá owó. ẹ̀rọ ọdún ọ̀gá kí ló ṣàwọn. bíríkì gan. Súnmọ́ mi lò kó mi sùn rẹ̀ súnmọ́ mi nà ó. Damilọ́lá Damirez sáwọ́. bá sọ̀rọ̀ Gbogbo àlù million village jojo. ó náìkì gan. Èèyàn tàgbà yahoo yóò ṣe mọ̀ ọ́. Ege sọ̀dí 30 tó ń bọ̀. Àjọ máa ní bẹ́ẹ̀ ni máa gbọ́gbọ́gbọ́. ibẹ̀ ṣe Àkóyí Ismail ó o. fáìn gan. Èèyàn bàbá olóró kan ṣe àkóyí. Tọ́jú Adé ni wá dáadáa. èlò Adé ní ìjókòó yóò ṣe. ó fáìn gan. Èèyàn bàbá olóró tọ́kọ́tọ́kọ́ o. Àkóyí Ismail mo gbà mú ẹ. Èèyàn tọ́pẹ́ náà ti gbà bá gbọ́gbọ́gbọ́. Ó kárí Àkóyí mi Ismail yóò ṣe ìwọ̀n àwọn. Èèyàn bàbá olóró tọ́kọ́tọ́kọ́. Àkóyí o, èmi ò lè gbàgbé àdúgbò. èmi ọmọ mo ṣe Gbogbo súpà, èmi ò lè gbàgbé ìdí òru. èmi ọmọ mo ṣe Ibikíbi tómi bá gbà. èmi ọmọ mo ṣe Èèyàn tàdé ni wáyà, gbogbo abúlé ìjókòó. Ẹni àtọ́mí bá dẹ̀ wá àṣẹ máa pariwo. Ó gbé sórí. Ilé láti fẹ́ sọ̀rọ̀ òde. èmi ọmọ mo ṣe èmi gbọ́gbọ́gbọ́ èmi ọmọ mo ṣe Àkóyí súpà rè o. èmi ọmọ gidi Èèyàn tàdé ni wáyà ẹ̀wé rè bẹ́ẹ̀ sí ara wa ní ìjókòó. èmi ọmọ mo ṣe Àwọn tójú ọjà mọ́jọ ní ìlú. lọ́dún ní ìbábá wa ní Èèyàn tún di ọjà tó di olóògbé jọ́sí. èmi ọmọ mo ṣe Bàbá lókè Musara ṣé kò ọ̀gbọ́n. pé ìbá ṣe dáadáa Ó tún ti bẹ̀rẹ̀ pé má dé mọ́. tó ti bẹ̀rẹ̀ pé má tẹ́kọ̀ tó ti bẹ̀rẹ̀ pé má ṣàkọ́ tó ti bẹ̀rẹ̀ pé má tẹ́kọ̀ Wọ́n lè tún ti bẹ̀rẹ̀ pé mọ́. sórí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ Wọ́n má ní bí ṣàkọ́ sáà ẹ ṣàkọlọ. tó ti bẹ̀rẹ̀ kọ́ má tán Indomie ẹ gara lọ. wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ má ṣàkọ́ Student ẹ ṣàkọlọ. tó ti bẹ̀rẹ̀ kọ́ má tán Amúlòdùn ẹ gara lọ. wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ má ṣàkọ́ Wọ́n lè tún ti bẹ̀rẹ̀ pé wọ́n ṣàkọ. tó ti bẹ̀rẹ̀ pé má tán Ó sọ fún wọn kò bí oníṣẹ̀lẹ̀ ládùúgbò yìí ó láéláé. Dédé wa làwọn ló dandan. ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyọ̀ níjẹ́ tuntun ó ti set Kò bí oníṣẹ̀lẹ̀ ládùúgbò yìí ó láéláé. Dédé wa làwọn ló dandan ni. Lẹ́pàá mọ́ mi. Àwa wà. fẹ́dúrà ní epo káì ṣàmà wash 80 billion. ó ti kọ́ Bá ń tọ́jú ọmọ pẹ́ ọlá 80 billion. ṣàmà wash Ó sì tẹ́wó náà tí ká ẹ̀yẹn lànà. Ojoojúmọ́ ló máa ń tẹ́wó 80 billion. Ọ̀tá àjọ. Ọlọ́run lúgọ àá o.
ọ̀tàjọ́ wàláyé ọlọ́ọ̀lùkọ́ ọ̀tàjọ́. ṣé kò pé sábà wọ́ọ̀ṣì. Tèmi ládé kábíyèsí ọba ni èèyàn fẹ́ mi fún nǹkan ọ̀lù èèyàn ṣe yá agbára èèyàn tó gànà ti kàdé mi ládé ó máa ma ti kábíyèsí o èèyàn yá mẹ́lọ àbọ̀gún tó gẹ́ tọ́pẹ́ lórí ìsọ̀yìn tọ́pẹ́ ó yá mẹ́lọ àbòló mọ̀síra student amúlùdùn inú mi dùn amúlùdùn inú mi dùn ọmọ bàbá yìí ti sẹ̀ ẹni ìwé àti ìbá ti wà o ọmọ sì á ti wà ọmọ gbogbo nǹkan ti wà ọmọ ṣèlú mi iná fẹ́ gbọ́ tùbà tèmi náà fẹ́ jó tùbà tèmi náà fẹ́ gbọ́ ẹlẹ́ ìtaṣálá wà ọmọ ìtaṣálá wà o ọmọ bàbá yìí ti sọ ẹni bí àti bá ti wà o ọmọ bá ṣe á ti bẹ̀rẹ̀ ọmọ bá ṣe á ti bẹ̀rẹ̀ ọmọ ó ti bẹ̀rẹ̀ o. bí mo ṣe kọ́ ní ká farabalẹ̀ jíjó mi o farabalẹ̀ jíjó mi. ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lálẹ́ o ọmọ ìfọkànbalẹ̀ mo fi ń kọrin o farabalẹ̀ jíjó mi o. ìfọkànbalẹ̀ mo fi ń kọrin o farabalẹ̀ jíjó mi o. senior driver ọmọ pẹ́ listen to my music. My music is so nice. Listen to my release. My music is so nice. Oh yeah, give yourself a try. My music is my music. Ó ṣe fún mẹ́ ìyálájé lábúlé ẹ̀gbá. Give yourself a try. My music is my music. Fún mẹ́ wọ́n ló gbòòrì dọ́gẹ́rì bákan wà ló ṣe é. wọ́n lẹ́jì tó tọ́pẹ́ mọ̀ bákan. àlàyé tó bá gbòòrì wa lẹ́ẹ̀kan ò ní gbọ́ tiwọn wọ́n tiwa ló máa gbọ́. kó kàn gbọ́ tiwa lẹ́ẹ̀kan ò ní gbọ́ tiwọn wọ́n tiwa ló máa gbọ́. àlùbáríkà gbogbo Nigerians orin tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. àlùjọ tèmi yàtọ̀ sáwọn olórin rẹ̀gẹ̀ àwa ò sí nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. Dèmíládé ògbọ́n tún bá tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. àlùjọ tèmi yàtọ̀ sáwọn olórin dàda dídí àwa ò sí nínú olórin rẹ̀gẹ̀. tọ́ka tó rájọ́ ti pa tí mo ti gbowó ọ̀nà ti jìn tí mo ti gbé lọ tipẹ́ ni mo ti gbọ́ pẹ́ ọ̀nà ti jìn tí mo ti gbé lọ. ó mọ ní èmi ò fọ anybody yóò bàbá owó ó ṣá la ó ṣá. èmi ò máa fọ anybody yóò Dèmíládé kábíyèsí wọ́n ṣàkíyèsí èèyàn 60-40 yóò ṣe ó ṣe 60-40 yọmọ pẹ́ Dèmíládé kábíyèsí àwọn èèyàn tó yá mẹ́lọ Dèmíládé senior driver mọ́tò oníṣòwò
Dele ládé kábíyèsí àwa. Ọ̀gá náà sí àwọn orí yòó. Ó ṣàlàlà. Ó ṣà bra 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 bra. Ó ṣàlàlàlà. Ìlàlà ló ṣà. Ó ṣẹlẹ̀ jàrọ̀. Ayàbẹ̀ sí kàtàkùn. Èèyàn tó kànáà ti kà bàbá tó. Lórí pé sáà lọmọ sweet banana onílé gogoro ìdẹ̀jà láwọlé. Ilé gogoro oṣù Bọ́lá. Bọ́lá bèbí mi ilé gogoro. Èèyàn tó gbẹ. Oṣù Bọ́lá bèbí mi. Ìfẹ́ Olúwa. Ayọ̀kẹ́lẹ́ jàrọ̀. Ayàbẹ̀ sí kàtàkùn wa. Ìṣọ̀lá tó jẹ́ Sáyidì o. Adídàgbọ̀ pàtó o. Èèyàn bẹ̀ sí kàtàkùn wa. Èèyàn jábélé mi jáblẹ̀sì. Èèyàn bàbá olówó. Èèyàn tọdún ayọ̀. Èèyàn tó já máa Sáyidì. Èèyàn bàbá olówó. Èèyàn mọ̀ ìyá ayé. Àbúrò bẹ̀ sí kàtàkùn wa. Bọ́lá Súdẹ̀ mo ní pé ẹ bùgá o. Ó ṣe àpáta lọ́jà ọba. Apápá lọ́jà ọba. Apápá lọ́jà ọba. Èèyàn bàbá olówó àpáǹpá o. Èèyàn tọ́kọ́ náà ti gà bá bọ́gọ́dọ́gọ́. Ìfẹ́lúwa akọ́bí pírẹsìkà tágúwá. Èyí yá mẹ́lọ̀ ìtọ́gbẹ̀ o. Ọmọ pírẹsìkà tágúwá. Èèyàn tayọ̀ká. Èèyàn tọ́gbẹ̀ lórí bá gbogbo. Ẹ máa bá mi ká àwọn àyọká. Ẹ máa bá mi ká àwọn àyọká o. Àyọká. Ẹ máa bá mi ká àwọn àyọká. Ẹ máa bá mi ká àwọn àyọká o. Àyọká o. Àwọn pírẹsìkà tọ́gú. Èèyàn tó pẹ́ ká àyọká. Ẹ máa mi ká àwọn àyọká. Ẹ máa mi ká àwọn àyọká. Ìṣọ̀lá Adídàgbọ̀ bá ti dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ewé Adí ìsàkọ́ ní kọjọ̀wọ́ ẹ máa lọ wá. Ẹ máa lọ wá rárá. Adídàgbọ̀ bá ti dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ewé Adí ìsàkọ́ ní kọjọ̀wọ́ ẹ máa lọ wá. Èmi gangan làlájì tó ṣe nọ́mà. Tó ṣe nọ́mà, ó gbé sókè, ọ̀gá náà ń sin àwòrì, orí ẹ̀ níbẹ̀, ó yá jẹ ṣẹ́gun, ọmọ tó ṣe tókè, ó tún ṣe tókè. Ó ṣe kókò, ó ṣe náà. Ó ṣe ayélu, ó tún ṣe lọ́bẹ̀, ọmọ tó ṣe bíbá, ẹkún yahoo, ọmọ tó ṣe nọ́mà, ó tún gbé sẹ́wọ̀n, ọ̀gá náà sìn, èèyàn sí dábì, Tọ́kọ̀ lélẹ̀. sí lọ́dẹ̀, Dọ́là ní káwò. ṣẹ́gun ògùn pọ̀, Dọ́là Adé. ó yá jẹ́ kọ́mọ, Ó ṣe náà. ó gbé sẹ́wọ̀n, Démiládé. Ọkọ̀ láti nice. Òun kan ṣe náà. mẹ́rin mẹ́fà. Ó mọ̀ ní ńlọ náà ni yóò lọ. Démiládé kàbíyèsí o. Démiládé kàbíyèsí ẹ̀jẹ̀ tó jẹ́ mẹ́lọ́ọ̀mí à o. Èèyàn fẹ́ mú mi fọ́kọ̀ yóò ṣe mú.
ọkọ̀ tí láti mí náà ṣoṣo. èèyàn tọ́kẹ́ náà ti kà bá wọ́gẹ́tọ́gẹ́. Dèmi ládé mi màmá rẹ̀ ọmọ pẹ́. Dèmi ládé mi màmá rẹ̀ màmá. èèyàn ti fẹ́ dúrà gbogbo olóòpó èèyàn tọ́pẹ́ kábíyèsí. Dèmi ládé mi màmá rẹ̀ o. Dèmi ládé mi màmá rẹ̀ o. Màmá rẹ̀ o. Wálé súnmọ́ bí náà ó ṣe Dèmi ládé kábíyèsí ọba ni o. ẹrù tọ́kọ́ náà ti kà bá àbọ̀pọ̀. bàbá tọ́lá ní káwọ́ tètè. èèyàn fẹ́ dúrà gbogbo olóòpó ẹyọ tó yá mẹ́lọ̀ fẹ́ dúrà nílé epo. èèyàn yá mẹ́lọ̀ tọ́gbẹ́tọ́gbẹ́. tọ́gbẹ́ lórí máa bọ́gọ́tọ́gbẹ́. Dèmi ládé ní pé súnmọ́ mi bàbá oníkàlẹ̀ ń dá. súnmọ́ mi bàbá oníkàlẹ̀ ń dá. ṣùgbọ́n tọ́mọ bá sùn kò kiri. ọmọ tó bá lóhùn ò ṣe mọ́. ìgbà yẹn làwọn ẹnìkan wá sọ pé mo fọ́ọ̀mù o. àwọn ẹnìkan wá sọ pé mo bí dáadáa. àwọn bọ̀lù èèyàn kan wá sọ pé mo dáadáa. bẹ́ẹ̀ ohun tá ní ìgbà ló lówó. ṣebí tá ní ìgbà Osama. ohun tá nígbà tó bá dé ṣèbí tálíkà lọ sí kíá tálíkà lọ sí kíá. ẹ̀yin ọmọ pé a ò jẹ́ máa rìn ṣùgbọ́n kẹ́ máa lọ kápá kẹ́ máa lọ ọmọ sólà òfin. a ò ní ẹ máa rìn ṣùgbọ́n kẹ́ máa lọ gáwú. bẹ́ẹ̀ o. aláṣẹ di prison hotel. òun dà aláṣẹ di prison hotel. aláṣẹ di prison hotel yà wá. òun dà náà o. bẹ́ẹ̀ bá fẹ́ jáde bẹ́ẹ̀ fẹ́ ṣe pátí ẹ lè máa lọ sí the Prince Hotel kẹ́ lọ jáde yìí. ẹ̀rì tọ́pẹ́ náà ti kà bá tó dé. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ yá ẹ̀rọ tọ́kẹ́tọ́kẹ́. aláṣẹ di Prince Hotel ọmọ kú ayé àrò olóyè ẹ farabalẹ̀ nà ọmọ tọrọ lọ́jọ́ ó kárí àrò olóyè yóò ṣe mú aláṣẹ di Prince Hotel yóò ṣe kó kalẹ̀ tọ́pẹ́ jáyà yóò ṣe ó ṣàgbádá ló wọ̀ wá àbí ṣẹ́ẹ̀tì ló wọ̀ jíárì tó wọ̀ kámẹ́rámà bá ń tọ́nà síbi bẹ́ẹ̀ yẹn mo fẹ́ ráṣọ tí bọ̀bọ̀ wá síbí ó wá gbádá wa ó wọ ṣẹ́ẹ̀tì wa ṣọ́ọ̀tì ní ká ló wọ̀ ó ṣe wù mí lẹ́ẹ̀pa ọ̀yà tó fojú. aláṣẹ di Prince Hotel ó fẹ́ tẹ̀wó.
èyí yá mẹ́lọ̀ tọ́pẹ́ di Prince Hotel la máa máa lọ. èyàn ta ló bá rí ká Nigerite èyàn dèmi ládé kábí èsì. ẹ tọ́jú múrí ẹgbẹ́dá ẹ tọ́jú 33 tẹ̀ iṣẹ́ sọlẹ̀ ó jábọ́ kò tí ẹ̀ fọ́ rárá èyí yá mẹ́lọ̀ ní gbogbo ọ̀. Ibi sọtẹ́ la máa lọ ibẹ̀ láti máa jayé ó yá mẹ́lọ máa bọ̀gbọ́n lónìí máa tèmi gbé mi sórí èmi ká gbé wọn sórí o. Oh my God. ló ṣàlàyé bàbá ọmọ gòkè tó dẹrùn. ó ní máa tèmi gbé mi sórí èmi ká gbé wọn sórí o. Demilade ọba ni wàá bá ṣe wá gbé mi sórí èmi ká gbé wọn sórí. ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan tọ́pẹ́ náà ti kà ó wọ́n bá gbé ọmọ wọn padà sàkó tọ́pẹ́. ọ̀pọ̀lọ tí ò jọ kọ̀ọ̀kan tọ́pẹ́ náà ti kà ó wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ ní o wọ́n padà sàkó tọ́pẹ́. The Prince Hotel ọmọ pẹ́ ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ o. ẹgbẹ́ ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ ọmọ kò pọ̀ báwo ó pọ̀ ó. tí o bá pọ̀ sọ́nà fi kún ni ó pọ̀ ó. bíntín tí o bá pọ̀ sọ́nà fi kún ó pọ̀ ó. omi ó ti pọ̀pọ̀pọ̀pọ̀ ó tún ti pọ̀pọ̀pọ̀pọ̀ àló tún ti pọ̀pọ̀pọ̀pọ̀ aláyé ó pọ̀ ọ̀. yẹ́lò sáì bàbá ẹ̀lẹ́ ló ń ṣọ́jọ́ bí délé ọlọ́jọ́ ṣọ̀pọ̀ ọdún láì ẹrù ìdọ́gbẹ́ náà ti ga bàbá kan ṣeun tọ́kọ̀lé olórin bàbá lọ́ládé abátọ́lá ní káwọn tètè àlùtá lẹ́nu bàbá olódọ́gbẹ́. babátọ́lá ní káwọn ọmọdé ṣe pápá mọ́ ní pàmò yá mi o. ṣe lè rí 50 million ó tí a béèrè ọmọ ká ó béèrè ìgbógi ni mo fẹ́ fi ṣe mo fẹ́ fi bùgà ni èmi tó jẹ́ pé mo fẹ́ràn bùgà gan ó ráwọn sì yá mi mo fẹ́ràn bùgà tọ́pẹ́lú olórin bẹ̀bù bàbá tọ́lá ní káwọ́ tètè dójú àwa ò ní ẹ̀ má rìn ṣùgbọ́n kẹ́ máa lọ gàú kẹ́ máa lọ ṣó la ò fẹ́ o.